Tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa, mo kí yín o nílé lóko lọ́nà lẹ́yìn òdì wípé ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ mà káàsán, etí tẹ́ ẹ máa fi ń gbọ́ wa mà nídìí. Bákan náà, ojú tẹ́ ẹ fi rí wa náà kò ní fọ́ láṣẹ Èdùà. Ẹ wà nínú gbésọ̀nù bí ó ṣe bí ọmọ gbogbo ọmọ Yorùbá. Ẹ wò ó, wọ́n fẹ́ ṣe bí Aláàfin ni ṣùgbọ́n kò lè dàbí Aláàfin. Bẹ́ẹ̀ ni, wọ́n fẹ́ ṣe bí Aláàfin ni kò lè dàbí Aláàfin. Ẹ jáde kí ẹ wá gbọ́ bó ṣe ń lọ. Lọ́wọ́lọ́wọ́ báyìí, Olú Ìwó ti fẹ́ máa kọjá ààyè ẹ̀. Olúwo ti fẹ́ máa kọjá ààyè ẹ̀. Bẹ́ẹ̀ ni, Olúwo ti fẹ́ máa kọjá ààyè ẹ̀. Ǹjẹ́ ẹ mọ̀ wípé a sọ pé Aláàfin ìyẹn ọba Ọ̀wádé ó bẹ̀rẹ̀ sí ní fẹ́ máa bẹ àwọn ọba ilẹ̀ Yorùbá wò pé kó mọ̀ lọ kí wọn lẹ́yìn tó ti lọ kí ti Sọ̀tánì ti Sókótó. Ṣùgbọ́n orí Olú Ìwó ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀. Ṣé wá ní nígbà tó bẹ̀rẹ̀ lórí Olúwo tán, Olú Ìwó ṣe wá ṣe pabambarì nìyẹn. Olú Ìwó wá wò sùnsùnsùn, ó wá ní ẹ wò ó dà pé tèmi náà bá fi Aláàfin kún orúkọ mi, ó dà pé yẹn náà ló máa dá. The Olúwo of Igbo land, Onyeọba Abdulrasheed Akànbí, has said that he wants to be called Alaafin of Igbo. Ó yà yín lẹ́nu, oníkan máa pè wọ́n ní pé òun fẹ́ fi Aláàfin of Igbo kún orúkọ òun. Ó wá sọ olóhùn máa ìnfọ́ọ̀mù gómìnà ìyẹn àwọn ìjọba fún oyè tuntun tóun tún ṣẹ̀ṣẹ̀ fẹ́ jẹ yìí, àbí? Ẹ̀yàn mi ṣé kò ń ṣe oyè tuntun pàlàpàlà ìlú àpàlà kálùlù tí ò jọ tàpàlà kálá fẹ́ fi já pàlà. Kólúwo máa sọ pé kọ́ máa pè òun náà ní Aláàfin of Igbo. Tó bá yẹ ṣì máa ní kọ́ máa pè òun ní Ọọ̀ni of Igbo. Ṣé rí wípé ìkọjáyè orí ohun kẹ̀kẹ́ ẹ máa gbọ́ o. Nígbà tí ó gba Aláàfin Ọ̀yọ́ ní àlejò, nígbà tó wá kí he said he was not aware of any traditional title in Yoruba land that is superior to that of Alaafin of Ọ̀yọ́ kingdom. Ó ní kò sí ọba tó fẹ́ dàbí tó fẹ́ gbé wọ́, kò sí ọba tó kì í tó ọba Aláàfin Ọ̀yọ́. Ó ní ṣe fẹ́ gbọ́, òun ò mọ̀ ń pa tẹlòmíì o, ṣùgbọ́n Aláàfin Ọ̀yọ́ ó dàbí wípé orúkọ yẹn pọ̀ létí gan, ó wúwo. Orúkọ yẹn pọ̀ létí, ó wúwo. Aláàfin will continue to be Alaafin because that is the title that Ọ̀rànmíyàn adopted. Ẹ máa gbọ́, ó ní kò sẹ́ni tó lè rí Aláàfin tó lè dàbí Aláàfin, ṣùgbọ́n òun náà fún ìdí èyí òun á fi kún orúkọ òun, níṣẹ́ lòun ó mọ̀ jẹ́ Alaafin of Igbo. Henceforth, I will also want to be called Alaafin of Igbo. He informed the government about it, Olúwo said. Ẹ jọ̀ọ́, ṣé tá a bá sọ fún yín pé ọba Olúwo yìí ọba amúgbó ni? Ọba Olúwo ọba amúgbó ni. Ó ní ẹ wò ìbáṣepọ̀ gidi tó ń wà láàrin òun àti Aláàfin Ọ̀yọ́, ó ní yóò tún máa búrẹ́kẹ́ sí dáadáa ni. Ṣé ẹ ti wá nísìnyí o wípé Olú Ìwó tí kò fẹ́ gbádùn mọ́, kò fẹ́ gbádùn torí tí kì í bá ṣe bẹ́ẹ̀ kólúwo máa sọ pé kọ́ máa pè òun náà ní Aláàfin of Igbo. Aláàfin of Igbo la bí ni. Ẹ wò ẹ̀já ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹ̀já gbọ́ táwọn èèyàn sọ. Bẹ́ẹ̀ nìkan sọ ó ní ẹ tètè fúra o kó tó sọ adé di nǹkan míì oncolos. Bẹ́ẹ̀ nìkan sọ pé wèrè. Olúwo ti gbàgbé wípé gbogbo ọba ló ní oyè tiwọn lọ́tọ̀ọ̀tọ̀ gẹ́gẹ́ bí ìlú wọn ṣe lọ. Kílódé tóun ò ṣe lè pe ẹ̀ ní Ṣọ̀ún of Igbo or Ọ̀ràngún of Igbo? Àbí bó ṣe pe ẹ̀ ní Emir of Igbo náà nìyẹn. Àléyìn ò gbádùn, kò mọ bó ṣe ń ṣe òun. Ibẹ̀ nìkan tó jẹ́ pé ó wá oníhè pálapàla ilé náà péré ẹ̀ lọ́ba ṣé lè wọ̀ tí ọba báyìí. Bẹ́ẹ̀ ni o, ọ̀kan ní ṣe rí gbogbo àwọn lọ́balọ́ba yìí
àwọn gan-an ló ń ba orí ipò jẹ́. Àwọn gan-an ló ń ba orí ipò jẹ́ débi pé wọn ò fẹ́ jẹ́ kí àwọn ará ìlú rí orí adé fín mọ́. Wọn ò fẹ́ kí àwọn ará ìlú rí orí adé kó pọ́n lé mọ́ àfi kó máa rí fín. Ibẹ̀ nìkan ti jẹ́ pé ṣẹ́rẹ́kùnrin ó dàbí pé ó fẹ́ lárùn ọpọlọ. Bẹ́ẹ̀ ni wọn parọ́, ó dà pé bàbá fẹ́ ní àrùn ọpọlọ torí tí kì í bá ṣe bẹ́ẹ̀ ni kò ṣe pé ẹni ó ní Ọọ̀ni of Ìwó àbí kó pé rẹ̀ ní Ọọ̀ni of Ìwó. How can you change the title that has been adopted for Ìwó rulers? Ẹ̀gbọ́n lóye tó yẹ pé ó bá ní o. Olúwo ní òun fẹ́ parẹ́, òun fẹ́ di Aláàfin of Ìwó. Anyone who is not ready to abide by his tradition, culture and custom should not dare to be a king. Mi ì mọ̀ dítọ̀ yìí fi rí ilé ìjọba. Ilé ẹ̀kọ́ wa ó kàn máa ń dojú ti gbogbo ọmọ Yorùbá ni. Bẹ́ẹ̀ ni ó wá ń dojú ti ilẹ̀ Yorùbá torí àkọ́kọ́ òun kò mọ nǹkan tó fẹ́. Òun gan convince is a convinced king. Bẹ́ẹ̀ ni is a convinced king. Olúwo gan mọ ohun tó fẹ́. Bẹ́ẹ̀ ni kò jẹ́ pé ṣẹ́rí ẹ nílò láti tètè mójútó nítorí bí bẹ́ẹ̀ kọ́ ẹ tètè wá bẹ́ ṣe máa fàáyọ àbí èwo tún ní Aláàfin of Ìwó. Ẹ má dẹ̀ gbàgbé pé Yorùbá sọ pé àgbà kì í wà lọ́jà orí ọmọ tuntun wọ àṣìpò òwe nìyẹn o. Bóyá orí ọmọ tuntun làgbà wá wò lọ́jà. Àwọn àgbà ilẹ̀ Yorùbá tó ti sùn tipẹ́tipẹ́ wọ́n ti wọ́n ọjà tó wà owó lọ́wọ́ ajíkú. Bẹ́ẹ̀ nìkan ti jẹ́ pé mi ò ní how can you change the title that we known for Ìwó? Olúwo mà ní. Olúwo ti pàrọ̀dà ó ti sọ pé òun ò jẹ́ bẹ́ẹ̀. Ó ní kó máa pè òun ní Aláàfin of Ìwó. Aláàfin of Ìwó òṣì. Ẹ wo bẹ́ẹ̀ nìkan ń ṣe lọ́rọ̀ Olúwo yìí ó ti ń bọ́ sí nǹkan míì lọ́wọ́ ìkó tún ṣe Emir of Ìwó mọ́. Ó ti fẹ́ bọ́ sí Aláàfin of Ìwó. Iṣẹ́ igbó ni o, ẹ fura. Wọ́n ní iṣẹ́ igbó ni ẹ fura. Bẹ́ẹ̀ nìkan tó jẹ́ pé aláìmọ̀ tó kàn. Ó ní mo ti ẹ̀gbà mo pìtì àwọn tó gbé adé lé lórí. Bẹ̀rẹ̀ látòrí Sultan of Ìwó ó bọ́ sórí Emir of Ìwó. Náà ó ti fẹ́ bọ́ sórí Aláàfin of Ìwó. Yóò dàbí pé ọjà tí bàbá ń gbé ti pọ̀ jù. Bẹ́ẹ̀ ni wọ́n lè ní láti mú bàbá lọ sí Yaba apá òsì. Bẹ́ẹ̀ ni ìyá mi bàbá mi ṣé ẹ tún ti rí báyìí sì ni pé orí Ìwó ti fẹ́ tẹ́ ó ti fẹ́ ka àbùkù. Ẹ bá mi bó kó lọ fà o. Ẹ share, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹ jẹ́ yá àwọn èèyàn lọ́tùn lọ́sì pé Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ la fi ń sọ pé God bless Yorùbá nation. Ó dàbọ̀.